Akílápá. Kí ló dé? Òṣèré dáadáa báyìí ó lè já ọ ni. Ó lè òkúkú jà mí. Àmọ́ mo sí ẹ̀sìn lónìí. Mo ẹ̀sìn ṣe mí. Ẹ̀sìn? Ẹ̀sìn ṣe mí gan. Irú ẹ̀sìn wo ló fẹ́ ṣe ìwọ Akílápá alájò èbó ńlẹ̀ yìí? Ọ̀rọ̀ kó lọ alájò èbó kọ́ ni tó ń bẹ ńlẹ̀ yìí àwọn tí mo jẹ́ lówó àjọ. Àwọn ní ọ̀sẹ̀ mi sàkàsàkà bó ṣe rí mi yìí o. Àwọn ní òun dá ọjọ́ lù mí ni o. Ìyá mímí náà mo jà fitafita o. Ọmọ ẹni tó ní o. Kí ni pa ọlẹ́kùn ní ìsìn? Kí ni pa ọlẹ́kùn báyìí ní ìsìn? Lódìdí ìlú kan ló jẹ lówó àjọ ní ẹ̀sìn ẹ báyìí. Sórí tí mo dùn mí ni pé tí nǹkan bá ń dùn mí nínú báyìí tọ́mọ ẹ̀mọ́ tọ́yọ̀ mọ́ fi sọ̀rọ̀ mú mi sí ẹnu ni sọ mú mi sí ẹnu ni. Irọ́ bẹ́ẹ̀ kọ́. Ó mú mi sí ẹni ṣé èmi àti ẹnà kan lájọ ń fi kínní lájọ ń pátájọ ń ná ni. Má bínú ọ̀hún pé èèwọ̀ tó tíra dáradára tẹ́lẹ̀ tí wọ́n ti wá bú ọba ẹ̀ ní kápá borí báyìí ọmọ bó ṣe á rí ni àbí kéèyàn mọ̀ tọ́ sí ọlá. Àwùjẹ rẹ̀ mọ̀dọ́mọ̀dọ́ ẹ̀ tí ẹ̀ tí ì di. Máa gbọ́wọ́ kò ní àmùjẹ gbọ́wọ́ kò láwùjẹ mi jàre. Àwọn kan tí ò yẹ kó ọmọ fi ṣe lọ́mọ fi ṣeré. Ọmọ jẹ́ yẹ pé orí ni ètí dì í. Kò sí wàhálà wo jẹ́ tètè mọ wọnú ilé ọ̀dọ̀ rẹ lọ torí kò ní dá káwọn àwọn ará àdúgbò ọmọ rí mi báyìí sọ mọ̀ pé yẹ̀yẹ́ mi ni àbí yẹ̀yẹ́ tèmi yẹ̀yẹ́ tiẹ̀ náà sì ni séyàwó rẹ̀ ń bẹ nílé. Kò sí ìyàwó mi ilé ibo lọ fẹ́ wọ̀ ilé tèmi kò sí ń tọ́jọ́. Kò sí kíni. Kò sí ń lé. Ilé wọlé rẹ̀ àbí. Ọgbẹ́ yóò lé wọ̀. Wọ́n nígbà àpọ̀jù làámú rẹ̀. Mo ti gbọ́ olè wọlé mi ọlọ́mọdé nílé tó lè wọ̀ kò sáàyè. Èmi ló lè. Bọ́ wájú òde. Lẹ́nu rẹ̀ tí máa ti wọnú ilé rẹ̀ lọ lé mi.